A kú dédé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa o. Ààrí bá ti ṣe àárọ̀ náà gbígbà o. Ọdún ayọ̀ la máa ṣe àní ṣìrìn tọmọtọmọ. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko lájò. Mo kí yín o. Mo kí yín, mo kíra mi o. Ṣé rí àkọlé program tá à ń ṣe lénìí lórí àwọn tó lọ jí gbé tí kidnapper lọ kó ní church. Ẹ wo àwọn ọmọ wẹ́wẹ́, àwọn ọmọ kékeré tó jẹ́ pé wọ́n lọ jọ́sìn fọ́lọ́, ẹ wo ìyà, ẹ wo nǹkan tó ń pass through àtàwọn àgbàlagbà. Àwọn kidnapper yẹn ò tẹ̀ wò pé àwọn ilé ọmọ kékeré ni wọ́n káwọn fi wọ́n lẹ̀. Wọ́n béèrè fún 600 million. A dẹ̀ mọ̀ pé owó yìí náà wọ́n máa wá fún wọn ni. Gbogbo àwọn ẹbí àwọn ẹni tí wọ́n mú iṣẹ́ ẹlòmíì wà tẹ́ pé ìyá ọmọ gbogbo wọn lọ́jọ́ wà ńbẹ̀. Bí fámílì kan àwọn ẹbí wọn tó kù ńsìn, ọkàn wọn ò lè balẹ̀. Ṣé ká sọ wípé àti lọ ilé Ọlọ́run báyìí gan-an ó di wàhálà. Ọdún ti dé báyìí ńsìn, àwọn church ti bẹ̀rẹ̀ program lóríṣiríṣi. Àwa tá bá rí pé church wa wà nínú igbó, àdúgbò safe, ẹ jẹ́ ká jọ́sìn nínú ilé wa. Ọlọ́run ọba ń gbọ́ àdúrà torí Ọlọ́run ọba fún ara ẹ̀, ọba tó gbàdúrà ni. Kò síbi tá ti pè é tí kò ti dá wa lóhùn. Crossover night tá fẹ́ ṣe, ẹ jẹ́ ká ṣọ́ra, wọn ò ní jí wa gbé o. Wọn ò ní jí wa gbé o. Ìlú yìí ti di nǹkan ẹ̀mí. Ó ti di nǹkan ẹ̀mí. Àwọn ènìyàn sì wọ́n lọ jọ́sìn, Ọlọ́run má jẹ́ kó jọ́sìn dáràn. Ọlọ́run má jẹ́ kó lọ jọ́sìn dáràn. 600 million. Nísìn wọ́n ń bẹ̀ ni, wọn ò lówó lọ́wọ́, tó jẹ́ pé àwọn church tó lówó lọ́wọ́ ni wọ́n á ti fi wọ́n lẹ̀. Gọ́vnà Kogi State, ẹ jọ̀ọ́, ẹ bá wa dá sọ́rọ̀ àwọn ẹni. Nígbà tá à ń pariwo, akẹmọ̀pọ̀ àwọn ọmọ ìyá wa kan ní Kogi, wọ́n dúró pé àwọn fẹ́ kúrò nínú Nàìjíríà yìí, káwọn padà sí ilẹ̀ Yorùbá. Àwọn ọmọ Yorùbá Kogi náà ló ń jí gbé. Ṣùgbọ́n àwọn eléyìí tó dúró pé àwọn fẹ́ kúrò lóko ẹrú yìí, Elédùmarè ò ní jẹ́ kó rí wọn jí gbé o. Wọ́n ṣe Yorùbá nation. Òró àwọn ẹni sí wọn máa wò àwọn yẹn pé ẹlẹ́lẹ́yà làwọn eléyìí. Kí ni nǹkan tán náà fẹ́ gbà? Kò ti jọ dé bá anybody báyìí. Ara òrokùn, ara ọ̀rẹ́dìyẹ. Ọ̀rọ̀ bandit ti di pé àtọmọdé àtàgbàlagbà gbogbo wọn ni. Ọmọ kékeré tó bá gbọ́ Fúlàní tó gbọ́ bandit báyìí, ó máa méré ni. Gbogbo àwọn ọmọ kékeré, àwọn ògo ọjọ́ ọ̀la, gbogbo wọn ló kó síbí àtàrúgbó. Àwọn pípì yìí wọn ò lójú àánú. Wọ́n sọ àwọn èèyàn. Wọ́n dọ́gbọ́n tún dá a padà sínú okòwò ẹrú ni. Because wọ́n kọ́ àwọn ẹni lẹ́rú ní báyìí sí. Wọ́n á tún wá gbowó bíi pé wọ́n tà wọ́n padà sáàrin ìlú ni. Kò yàtọ̀ sí nǹkan táwọn pípì ń ṣe, kò yàtọ̀ sí pé wọ́n ń ṣe òwò ẹrú. Àwa náà ta dẹ̀ wá ń lé wa tí bandit ò gbé, ká má ṣàfọwọ́fà, ká má jẹ̀jẹ̀kújẹ, ká má mùmúkúmu, a má ṣìrìn, a má tẹnumọ́ títí tá má fi ṣọdún yìí. Ká ṣọ́ rìnrìn, ká ṣọ́ jẹjẹ, ká má mọtí àmujù, ká má wa mọ́tò ń wàkúdípò ọ̀kadà níwàkiwà. Débi pé a máa lọ nazet ṣe ẹlòmíì léṣe, ṣe ẹlòmíì dá lábẹ́ ara. Àbí kẹ́ ṣọ́ra yín dá lábẹ́ ara. Ẹ ṣọ́ra, ẹ ṣọ́ra,
ẹ mọtí níwọ̀ntúnwọ̀nsì, ẹ jẹun níwọ̀ntúnwọ̀nsì, ẹ má jẹ àjẹjù. Oúnjẹ omi àmujù gan, omi àmujù gan ó ń kó bára. Ká máa sọ pé kéèyàn jẹ̀jẹkújẹ, jẹ̀jẹkújẹ, ìmukúmu lámujù, gbogbo ẹ̀yin tẹ́ ń lògùn olóró, ẹ stop ẹ̀, ẹ stop ẹ̀. Èèyàn kan ló mú ìmukúmu ní last year tó lọ kó sínú kànga nígbà ọdún, bóyá Kwara State ló ti ṣẹlẹ̀ àbí bí kan ṣá. Ẹ jẹ́ ká ṣọ́ra wa. Ṣé 600 million ṣé ọmọdé owó ni? 600 million. Mo pè bí ẹni 600,000 oṣù láti bílù ilé. Ká máa sọ pé 6 million. Tó fi dórí 600 million. BPI náà nù. Bóyá gan-an máa fún wọn lóúnjẹ ibi tó wà ẹ̀sìn. Kọ́ lọ jẹ́ káwọn ẹbí wọn kọ́ ṣọdún ayọ̀. Ọmọ ẹlẹ́lẹ́ni. Àtọmọ ike àtọmọ obìnrin. Bọ́ ìwà ẹ̀sìn tóbìnrin bá wà náà ọmọ ẹwẹ́ tó wá mú nǹkan wọn yó, wọ́n lè bá wọn sùn. Àwọn tó yẹ pé wọ́n bá màálù sùn. Ó ga ọ́. Ogun á dẹ̀ ń wò. Àfi kẹ́yìn nǹkan kẹ bọ́sọ̀ láì kẹ́ máa ṣọ̀tẹ̀, kẹ́ máa búgbò, kẹ́ máa sọ̀sọkúsọ. Òun ló ṣẹlẹ̀. Àwọn kinní kan fẹ́ da kinní kan rú ni òun náà rèé sìn. Ṣé kò dojú ẹ̀ báyìí? Ṣé kò dojú ẹ̀? Torí ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ jẹ́ á ṣọ́rọ̀ sọ, ẹ jẹ́ ká ṣọ́ rìnrìn. Àní kó sí pápẹ́ ayé o. Àwọn tó dẹ̀ tí kò sí kẹ̀yìn Elédùmarè á bá wa yọ wọ́n bẹ̀ o. Koiki Media bringing the world closer to your doorstep. Ẹ jẹ́ bá wa support ilé iṣẹ́ yìí. Ṣé nǹkan tí mo sọ ti yé? Ẹ jẹ́ ká support ilé iṣẹ́ yìí. Kí ilé iṣẹ́ wa lè túbọ̀ tẹ̀síwájú ní ọdún tuntun tí a máa mú yìí. Àwọn improvement tó ń bá wa nísìnyí router òun everybody ń lò. A tún fẹ́ tẹ̀síwájú jù báyìí lọ lọ́dún tó ń bọ̀. Ẹ jọ̀ọ́, ẹ má sinmi àtìlẹ́yìn fún ilé iṣẹ́, ẹ bá wa share, ẹ bá wa like, ẹ support wa pẹ̀lú gbogbo nǹkan tẹ́ bá ní pẹ̀lú àdúrà. Ọ̀gá wa Ọláyẹmí Kóìkì, iwájúwájú òun lọ̀pá ibi tí ń ré sí, iwájúwájú lẹ máa lọ. Ọlá yín ò ní relẹ̀. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ti yín. Ọlọ́run bá wa fọ̀run kẹ́ màmá. Màmá tó bí aláṣẹ ilé iṣẹ́ wa Koiki Media. K'Elédùmarè bá wa fọ̀run kẹ́ wọn.